mo ṣe àṣẹ Ìdùmarè. Pẹ̀lú eléyìí ni mo fi ń kí gbogbo èyí tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ní gbogbo tẹ́ ti láǹfààní láti darapọ̀ mọ́ mi pé a kú dédé àsìkò yìí, a kú gbogbo ọjọ́ ṣe bí a kú bí gbogbo nǹkan ṣe ń lọ. Mo sì kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo náà pé a kú òǹgbẹ ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ oṣù yìí náà ni ó parí rẹ̀ nínú àlàáfíà. Ọlọ́run sì wá nínú wá ní ládàá, kò ní dùn wá ní ládàá àwẹ̀ náà àní gbàgbànù láṣẹ Elédùmarè. A kú oṣù alápọ̀nlé eléyìí tá a wà nínú rẹ̀ tó ń ṣe díẹ̀díẹ̀ tó ń ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí ń lọ tán náà nù. Ǹjẹ́ ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àjì, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú gbogbo àsìkò yòówù tá a wà lápá ọ̀dọ̀ tìyín. Olúwabùkọ́lá Adélékè yìí náà rèé. Mo kí yín pé ẹ káàbọ̀ sórí àkótó ètò wa, ètò yín ìṣẹ̀dálẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe fi tó yín létí, ohun tí a ó gbé yẹ̀wò lénìí, ohun tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀. Àsìkò tá a sì fi gbé yẹ̀wò náà sì rèé, àsìkò péréte fún ìdí pàtàkì kan. Nítorí náà, gbogbo ẹ̀yin tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa, a kí yín ẹ ṣé. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà pé oore pàtàkì tí ẹ lè ṣe fún wa náà ni pé kí ẹ tún bá wa tàn kálẹ̀, káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ yìí, káwọn náà lè darapọ̀ mọ́ wa, ká lè jọ mọ́ bomi ọgbọ́n ni mo nínú ládùúgbò ìmọ̀ yìí, ká lè jọ mọ́ fi kùlùkù. Ṣé ẹ mọ̀ wípé ẹnìkan ìgbọ́n tán? Nítorí náà ẹ dákun, ẹ bá wa tàn kálẹ̀. Ẹ sì má ṣe gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Tí ẹ bá ti lọ sójú òpó YouTube ẹ̀yẹn ṣàtẹ̀ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, bí ẹ bá ṣe láǹfààní láti wo àwọn ètò tá a ṣe ní ojúkojú báyìí, bẹ́ẹ̀ náà lẹ́tùn máa láǹfààní láti wo àwọn iṣẹ́ àkànṣe tí a lọ ń ṣe láti ìlú kan sí ìlú kejì eléyìí tó yàtọ̀ sí ti ojúkojú. Èyí ò ní wípé kì í ṣe ògédé àwọn ètò ojúkojú báyìí nìkan là ń fi sójú òpó YouTube wa. Bẹ́ẹ̀ ṣe lè wo ti àwọn ojúkojú yìí, bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí àwọn àkànṣe ètò, ìyẹn àwọn documentaries tí a ṣe lórí àwọn nǹkan ìbílẹ̀ wa lójú òpó YouTube eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Ẹ jẹ́ kí a wá ṣe báyìí. A ní àwọn wo là ń pè ní Ọ̀yọ́mèsì. Ìbéèrè pàtàkì tó yẹ kí gbogbo ojúlówó ọmọ Yorùbá ó mọ̀ ni. Àwọn Ọ̀yọ́mèsì yìí, oyè pàtàkì ní oyè Ọ̀yọ́mèsì. A sì máa ń júwe wọn gẹ́gẹ́ bí olóyè àgbà àti afọbajẹ ní ìlú Ọ̀yọ́. Tí a bá wá fẹ́ sọ̀rọ̀ nípa oyè yìí, oyè Ọ̀yọ́mèsì ṣoyè tí èèyàn ó jókòó tí ó sọ wípé ọjọ́ báyìí ni wọ́n bẹ̀rẹ̀ oyè náà, torí pé oyè àtìgbà ìwáṣẹ̀ ni. Èyí ò ní pé ara àwọn oyè tí a lè máa tọ́ka sí gẹ́gẹ́ bí ipò ìgíǹjì tí ẹnìkankan ò lè tọ́ka sí wípé àsìkò báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ipò yìí, àbí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yan àwọn èèyàn sí ipò yìí. Láti lè fi ẹ̀rí eléyìí múlẹ̀, tí a bá wo àkọsílẹ̀ àwọn òǹkọ̀tàn tí ọjọ́ wọn ti pẹ́ díẹ̀ tí a lè rí iṣẹ́ wọn tọ́ka sí, bíi Robert S. Smith, bíi àlùfáà Samuel Johnson, ẹ rí i pé nínú gbogbo àwọn iṣẹ́ yìí tí wọ́n bá ti ń tọ́ka sí àwọn aláàfin, pàápàá jùlọ Samuel Johnson, ni wọ́n ń fi orúkọ Báṣọ̀run àsìkò ẹnìkọ̀ọ̀kan sí. Tí a bá sì sọ̀rọ̀ nípa Báṣọ̀run yìí, Báṣọ̀run jẹ́ ọ̀kan lára àwọn Ọ̀yọ́mèsì. Ó túmọ̀ sí wípé oyè tí ó ti pẹ́ ó ní oyè àwọn Ọ̀yọ́mèsì. Tí a bá wá ń sọ nípa Ọ̀yọ́mèsì, ẹ rí i pé àwọn ni mò ń lò, torí wípé kì í ṣe ẹyọ ẹnìkan. Àwọn olóyè ní ìlú Ọ̀yọ́, àbí kí n sọ wípé ní ilẹ̀ Ọ̀yọ́ a ní olóyè tó pọ̀. Àmọ́ nínú olóyè yìí, àwọn kan tún wá wà tí a lè sọ wípé àparò tí wọ́n gorí ebè. Ṣé mọ̀ fáwọn àgbà bọ̀ wá ní àga àparò kan ò ga jù kan lọ àfẹ̀yí tó bá gorí ebè. Àparò àwọn eléyìí gorí ebè. Torí náà a lè júwe wọn gẹ́gẹ́ bí olóyè lásán. Bí a bá fẹ́ yẹn júwe wọn, á júwe wọn gẹ́gẹ́ bí olóyè àgbà. Àwọn olóyè àgbà yìí, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe wá fi hàn, gẹ́gẹ́ bí a ṣe gbọ́,
méje ni wọ́n láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, àmọ́ ìyàtọ̀ díẹ̀díẹ̀ wá bá wọn láwọn àsìkò kan. Àmọ́ àwọn oyè kan wà tó ṣe wípé bó ṣe wà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tún wà títí di àsìkò yìí. 6 lóyè tí ò yí padà nínú àwọn oyè Ọ̀yọ́mèsì. Bí a bá wá ń sọ nípa Ọ̀yọ́mèsì, àwọn wo ni Ọ̀yọ́mèsì o? Orúkọ oyè wọn, ẹni tó wà ní ipò alága tàbí alákòóso àwọn Ọ̀yọ́mèsì ò ní Báṣọ̀run. Gẹ́gẹ́ bí ètò ìṣàkóso ilẹ̀ Ọ̀yọ́, Báṣọ̀run ló wà ní ipò igbákejì ọba. Èyí ò ní wípé gẹ́gẹ́ bí olórí àwọn olóyè àgbà àti afọbajẹ, ló wà ní ipò kángun. Ṣé mọ̀ wípé wá ní oníkángun akúwárápá ló kángun sóde ọ̀run. Bàbá sọ̀rọ̀ nípa olóyè tí yóò kángun sí kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà mówólẹ̀ forí adé. Tí a bá sọ̀rọ̀ nípa olóyè tí ó kángun sí kábíyèsí jùlọ, Báṣọ̀run ni. Lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá wa olóyè àgbà Yusuf Ayọ̀ọ́lá Akínadé tí wọ́n jẹ́ Láyínká 1, àwọn ní Báṣọ̀run fún ìlú Ọ̀yọ́ lásìkò yìí. Ẹ jẹ́ kí n wá bọ́ sórí ohun tí à ń ṣe bọ̀. Báṣọ̀run ló dún gẹ́gẹ́ bí alákòóso àti olórí àwọn Ọ̀yọ́mèsì. Lẹ́yìn náà a tún ní àgbà Akin. Gbogbo wọn ni màá sọ iṣẹ́ wọn yàtọ̀ sí pé wọ́n jẹ́ olóyè àgbà àti afọbajẹ o. Àmọ́ iṣẹ́ gbòógì tó jẹ́ iṣẹ́ àṣepọ̀ gbogbo wọn oníṣẹ́ afọbajẹ. Àwọn sì ní Báṣọ̀run, àgbà Akin, Lágùnà, Sàámù, Akínikú, ẹjẹ́ tó pé o, Báṣọ̀run, àgbà Akin, Lágùnà, Sàámù, Alápẹ̀ni òòṣà, Alápẹ̀ni àti Mọ́lékè ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Èyí ò ní wípé nígbà tí Ọ̀yọ́ sì wà ní àwọn Ọ̀yọ́ kátúgá tó fi mọ́ dé Ọ̀yọ́ ilé, ẹni tó wà ipò keje, olóyè keje àwọn Ọ̀yọ́mèsì gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ní ìgbà náà ni Mọ́lékè. Àmọ́ nígbà tí ó di wípé adé Ọ̀yọ́ ibi tí a wà ní ìsìn eyín Àgọ́dọ̀ Ọ̀yọ́ tó jẹ́ Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ ti ìsìn yìí, ìgbà náà ni wọ́n wá yọ oyè Mọ́lékè ń kúrò ńbẹ̀ tó wá di wípé Aṣípa ló jẹ́ ẹnì keje nínú àwọn Ọ̀yọ́mèsì. Aṣípa yìí ó sì jẹ́ ìran Ọ̀jà. Ṣẹmẹ tó jọjà yìí, Ọ̀jà ní ọdẹ àkọ́kọ́ tó kọ́kọ́ wà ní tó kọ́kọ́ pàgọ́ gan, tó kọ́kọ́ pàgọ́ síbi tí à ń pè ní Àgọ́dọ̀ Ọ̀yọ́ lásìkò yìí. Ìran àwọn Ọ̀jà yìí ò ní àwọn tó ń joyè Aṣípa. Ẹ jẹ́ kí n wá padà wá mú sí ohun tí mo fẹ́ kí á mọ̀ gan. Olóyè Akínikú yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn Akínikú ni wọ́n máa ń pè é. Èmi náà ti ṣe àṣìṣe òun náà kó tó di pé mo láǹfààní láti bá bàbá wa Báṣọ̀run àti Alápẹ̀ni òòṣà, èyí olóyè àgbà Ṣéhù Abdulrasheed Adémọ́lá tí wọ́n jẹ́ Alápẹ̀ni òòṣà ti ilẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí, kó tó di pé mo láǹfààní láti bá àwọn méjèèjì sọ̀rọ̀. Púpọ̀ èèyàn títí di òní Akínikú ni wọ́n máa ń pe olóyè ọkọ pàtàkì lára àwọn Ọ̀yọ́mèsì. Kì í ṣe Akínikú o, wọn kí ẹnìkankan kú o. Akínikú èyí ò ní Akin lójú ìjà. Akọni ara àwọn ìran akọni sì di àwọn tí wọ́n máa ń joyè náà. Láàrin ìṣẹ́jú péréte kí n tó wá máa lọ, ẹ jẹ́ kí n wá mẹ́nu bà iṣẹ́ tí ọ̀kọ̀ọ̀kan àwọn Ọ̀yọ́mèsì ń ṣe. Ẹ má gbàgbé pé iṣẹ́ tó dá gbogbo wọn pọ̀ oníṣẹ́ tí a mọ̀ wọ́n sí gẹ́gẹ́ bí olóyè àgbà àti afọbajẹ, tí ó sì ṣe kókó fún wọn láti máa fojú kan sí ààfin ní gbogbo ìgbà fún ìbá ọba dámọ̀ràn àti ìjíròrò lórí àwọn ọ̀rọ̀ tí ó jẹ mọ́ ìlú. Àmọ́ yàtọ̀ sí ìjíròrò yìí, ó tún ní àwọn iṣẹ́ àdáṣe, iṣẹ́ àyànṣe tó jẹ́ ti ọ̀kọ̀ọ̀kan àwọn olóyè àgbà yìí. Fún Báṣọ̀run, yàtọ̀ sí pé Báṣọ̀run jẹ́
olórí àwọn Ọ̀yọ́mèsì àti akúṣẹ́mọ̀ wípé tí a bá sọ̀rọ̀ nípa Baṣọ̀run mo ti mẹ́nubà pé àwọn ló wà ní ipò igbákejì Aláàfin níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sí leléyìí agbára púpọ̀ ló wà lọ́rùn Baṣọ̀run èyí tó bí wípé ohun tí Baṣọ̀run bá ṣe ní ìgbà náà àṣegbé ni eléyìí ni ó jẹ́ kí àwọn Baṣọ̀run kọ̀ọ̀kan láyé àtijọ́ nínú àwọn àrọ́bá àti àwọn ẹ̀rí àkọyí tí a rí nínú àwọn àkọsílẹ̀ fi hàn pé àwọn Baṣọ̀run kọ̀ọ̀kan wà tí wọ́n ti ṣí ipò lò bẹ́ẹ̀ ò bá mọ̀ púpọ̀ nípa Baṣọ̀run Ṣàlẹ́kòdì àṣà mọ̀ nípa Baṣọ̀run Gáà torí wípé agbára wà lọ́wọ́ wọn ní agbára gẹ́gẹ́ bí ẹni tó wà ní ipò olórí àwọn Ọ̀yọ́mèsì kí ọba mi òkè ó sì jẹ́ kí kábíyèsí ó pẹ́ ní gbogbo ìgbà tí ọba bá sì padà darapọ̀ máwọn aláṣekù Baṣọ̀run ló máa ń wà ní ipò adarí ìlú ìdálù tilẹ̀ Ọ̀yọ́ nù àwọn ojúṣe tó wá jẹ́ ojúṣe Baṣọ̀run alákọ̀ọ́kọ́ ni bíbọ Ọ̀run bíbọ Ọ̀run yìí mo ti mẹ́nu bà á ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nígbà tí mo ṣàlàyé nípa irú ohun tí ó bí ipò Baṣọ̀run àti àwọn tó jẹ́ ojúṣe Baṣọ̀run àmọ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ ò láǹfààní láti darapọ̀ mọ́ ètò náà lọ́jọ́ náà ò ní mo ṣe ń tún mú báyìí ohun tó jẹ́ ojúṣe Baṣọ̀run ni bíbọ Ọ̀run ṣé ẹ mọ̀ wípé inú bíbọ Ọ̀run yìí gangan lórúkọ oyè rẹ̀ ti wá èyí ò ní bàbá Ṣayéṣọ̀run bàbá Àbọ̀run ipò pàtàkì ní àsìká Baṣọ̀run sí débi wípé Baṣọ̀run náà ti gẹ́gẹ́ bí olóyè ní aṣọ oyè ẹ bèrè wò ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ aṣọ kan wà tí a máa ń pè ní wàbì gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe àpèjúwe aṣọ yìí lásìkò ìgbà tí mò ń ṣiṣẹ́ lórí Aláàfin Àjàká wọ́n ní wàbì dàbí ìgbà téèyàn bá sán tóbi ni àmọ́ Baṣọ̀run yìí ṣàdédé sàn náà lásìkò tí nǹkan bá fẹ́ le tí ogun tí ó bá fẹ́ di wípé ó nílò kí a pawọ́dà tàbí tó di wípé nǹkan fẹ́ bọ́ kó fẹ́ bẹ́yìn lọ ó ní Baṣọ̀run máa ń wọ aṣọ yìí aṣọ agbára ni aṣọ oyè sì ni wàbí ni wọ́n pè é yàtọ̀ sí eléyìí gẹ́gẹ́ bí ọba ṣe níkà náà ni àwọn olóyè Ọ̀yọ́mèsì náà níkà àmọ́ ká àti Baṣọ̀run ó tún wá dí àrà ọ̀tọ̀ láti fi ṣe àpọ́nlé kẹ́lẹ́ bí òye bí wọ́n ṣe mọ́ ga ju àwọn Ọ̀yọ́mèsì yòókù lọ yàtọ̀ sí pé Baṣọ̀run ń bọ Ọ̀run Baṣọ̀run náà ló tún máa ń bọ Jẹ́lẹ́pà Jẹ́lẹ́pà yìí bí ẹ ò bá gbàgbé gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé rẹ̀ nígbà tá a ṣiṣẹ́ nípa ipò Baṣọ̀run pé ó ní bí ìgbà tí wọ́n bá fọ ìlú mọ́ aṣọ ọ̀hún wọ́n ní bí ẹ̀kú gẹ̀rẹ̀yẹ̀ ni ó ní wọ́n á fi wọ́ bí ẹni wọ́n kú lọ wá rò lọ wá ṣe èrí lọ wá lè bá lọ wọ́n fi máa ń fọ ìlú mọ́ ni nítorí àwọn ajogun èyí tẹ́ bá jí ọmọ àgbà ẹ ti mọ ìtumọ̀ àwọn ajogun eléyìí ni in tó jẹ́ ojúṣe tàbí tí a lè kíyèsí gẹ́gẹ́ bí iṣẹ́ àdáṣe ti Baṣọ̀run Baṣọ̀run náà gẹ́gẹ́ bí olóyè àgbà àti olórí àwọn Ọ̀yọ́mèsì òun náà tún wá ní àwọn olóyè tí wọ́n jẹ́ àsọmọgbè lábẹ́ tiẹ̀ náà ó jọ yín lójú bẹ́ẹ̀ ni ara àwọn ìdí tí a ṣe máa ń gbìyànjú láti dé ọ̀dọ̀ àwọn àgbà mọ bí nǹkan ṣe rí gan yàtọ̀ sí kákàn mọ́ mú ògún lómùú lórí tẹ́nìkan kan nù pépà gẹ́gẹ́ bí àlàyé tí Baṣọ̀run fúnra wọn ṣe Baṣọ̀run náà ní olóyè lábẹ́ lára àwọn olóyè Baṣọ̀run láti rí Ìkọ́làbà Ṣọbalójú Ààrẹ Àgò Balógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ tí láti fi ṣe àyẹ́sí àwọn tó ìyàwó Baṣọ̀run náà ṣe é mọ̀ wípé bá a bá rí ìyàwó ọba láàrin gbogbo obìnrin a lè pè é níyàwó lásán a pè ìyàwó àkọ́kọ́ lólórí a pè gbogbo àwọn ìyókù ní aya ọba bẹ́ẹ̀ náà ni ìyàwó Baṣọ̀run náà ló kọ àpọ́nlé
wọ́n ló kọ oyè orúkọ àyẹ́sí. Orúkọ tó sì jẹ́ orúkọ àyẹ́sí fún ìyàwó Baṣọ̀run òun náà ni Ayinba. Bá a ṣe ní ayaba fún ìyàwó ọba, bẹ́ẹ̀ náà ni à ń pe ìyàwó Baṣọ̀run ní Ayinba láti fi ṣe àpọ́nlé ẹ̀kẹ́ ilé mọ́ bí àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Ọ̀yọ́ bó ṣe ka Baṣọ̀run sí pàtàkì. Àbí kí n sọ wípé Baṣọ̀run àti gbogbo àwọn Ọ̀yọ́mèsì yòókù. A ti wá mẹ́nu kúrò lórí Baṣọ̀run, ẹ jẹ́ kí n bọ́ sórí Àgbà Akin. Àgbà Akin yìí oní máa ń bọ Ọ̀rànmíyàn. Ṣé ẹ mọ̀ wípé ní ilẹ̀ Ọ̀yọ́ Ọ̀rànyàn là ń pè é? Ó sì jẹ́ òrìṣà pàtàkì tó jẹ́ òrìṣà ọdọọdún tí a fi ń bẹ bàbá tó jẹ́ bàbá tó tẹ ìlú dó. A sì ka òrìṣà yìí sí ọ̀kan gbòógì. Ó jẹ́ òrìṣà gbòógì tí ó jẹ́ wípé iṣẹ́ tí kò ṣeé fojú ré náà ló ń ṣe láàrin ìlú. Òrìṣà Ọ̀rànyàn yìí tí a bá fẹ́ ṣọdún ọjà àgbẹ̀ títí di àsìkò yìí ni kábíyèsí ikú bàbá yẹyẹ ṣì máa ń ṣọdún Ọ̀rànyàn. Eléyìí jẹ́ iṣẹ́ Àgbà Akin. Àgbà Akin ni wọ́n máa ń ṣe àmójútó gbogbo ìpalẹ̀mọ́, gbogbo ètò, gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe. Wọ́n sì máa tí wọ́n bá sì ti bọ Ọ̀rànyàn yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn àgbà, gbogbo nǹkan máa lọ déédéé. Òjò á rọ̀ lásìkò rẹ̀, òòrùn á rọ̀ lásìkò rẹ̀, eku á ké bí eku, ẹyẹ á máa ké bí ẹyẹ. Lẹ́yìn eléyìí, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa Sàámù. Tí ẹ bá wo àkọsílẹ̀ àgbà òǹkọ̀tàlùfáà Samuel Johnson, ẹ rí wípé Baṣọ̀run àti Àgbà Akin àti Alápinni ṣókíṣókí ni wọ́n sọ nípa wọn. Gbogbo àwọn yòókù wọn ò mẹ́nu bà á. La ṣe wò pé ká tọ́ka rẹ̀ fún yín kẹ́ ẹ lè mọ̀ torí ìgbà míì. Sàámù gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ó ní olóyè àgbà tí máa kì í fá ọba. Sàámù ni olóyè àgbà tí kì í fá ọba. Èyí ò ní wípé bí wọ́n bá fẹ́ dá ifá láàrin kìdíbò ní ṣẹ̀mọ̀ wípé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, ifá ní tọ́ni sọ́nà. Ó ní wá kí ló yẹ ká ṣe, kí ni ká ṣe, kí ni tí fáńgé ọ̀nà tá a fẹ́ ṣe tá à ń jíròrò lé lórí yìí, kí lè rò ó fá nípa rẹ̀. Kí la ní láti ṣe tí nǹkan ó fi lọ bó ṣe yẹ kó lọ. Àwọn tó jẹ́ iṣẹ́ Sàámù lélẹ̀ òní òbí fálẹ́rè tí a ṣàlàyé fún wọn tí ifá wí nípa ọ̀rọ̀ náà. Òní á tọ́ka sí ní tó yẹ kí wọ́n ó ṣe tí gbogbo nǹkan ó fi máa lọ ní wẹ̀lẹ̀kù bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ó ti sọ̀rọ̀ nípa Baṣọ̀run, Àgbà Akin àti Sàámù. Ẹ jẹ́ kí n wá mẹ́nu bà Lágúnà. Lágúnà gẹ́gẹ́ bí a ṣe gbọ́, olómójútó òrìṣà oko. Ṣé ẹ mọ̀ ṣé òrìṣà oko? Òrìṣà oko èyí ò ní òrìṣà tí a máa ń ṣọdún rẹ̀ tí a gbọ́dọ̀ tù lójú ní àsìkò tí iṣu bá jáde kó tó di wípé iṣu á di títọmọdé tàgbà tí wọ́n á máa jẹ kí. Ó ní àsìkò ọdún ìjẹṣu. Òrìṣà oko yìí nígbà tí wọ́n bá ṣe é ní àdìní, ó ní á mú kí àwọn iṣu tó kù lébè gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá tí àwọn àgbà sì fi ẹ̀rí ẹ̀ múlẹ̀. Bí wọ́n bá ti bọ òrìṣà oko yìí, á mú kí àwọn iṣu tó kù lébè kí wọ́n ó lè yọ ọmọ bọ̀kùà. Á mú kí ilẹ̀ ó rọ̀, ká gbẹ́ oríṣu yòókù wà pẹ̀lú ìrọ̀rùn láìsí ìnira. Èyí ò ní iṣẹ́ Lágúnà. Lágúnà ni kì í ṣe Lágúnà o, Lágúnà. Lẹ́yìn eléyìí, ẹ jẹ́ kí n mẹ́nuba iṣẹ́ olóyè Akíníkú. Akíníkú òní wọ́n pè é. Akíníkú kì í ṣe Akíníkú. Kò sí ẹ tí ń kí gẹ́gẹ́ bí mo ṣe mẹ́nuba lẹ́ẹ̀kan o. Akíníkú yìí ó ní olóyè tí ó jẹ́ ògbójúgbóyà.
èyí ò ní akin lójú ikú, ẹni tó jẹ́ wípé kò sí tí ń bà lẹ́rù, ẹ máa dúró ta ń di pẹ̀gbẹ̀mú ọkùnrin lẹ́rù ni, kì í ṣògbúrò ogun sọ̀tọ̀ sí ṣòkòtò, ó jẹ́ oyè àwọn akíkanjú pé ẹni tó dúró tí kì í ṣojo tí kì í bẹ̀rù ò ní àkìníkú. Lẹ́yìn eléyìí a bọ́ sí, mo ti mẹ́nuba Baṣọ̀run, mo ti sọ nípa àgbà Akin, a ti mẹ́nuba Lágùnà, a ti sọ Àkìníkú, a wá bọ́ sí Alápinni òòṣà. Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ẹ ti mọ̀ wípé bàbá òòṣà ni. Alápinni òòṣà yìí òun ló mójútó gbogbo àwọn òrìṣà tí ó ń bẹ ní ilẹ̀ Ọ̀yọ́. Ọ̀kan pàtàkì lára àwọn òrìṣà ó ní Jẹ́ńjù. À ń bọ̀ wá sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa Jẹ́ńjù. Lára wọn ni Jẹ́ńjù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà yòókù. Eégún ara àwọn tí ń bẹ ní àkàtà. Bá wá sọ̀rọ̀ nípa eégún ní ilẹ̀ Ọ̀yọ́, gẹ́gẹ́ bí bàbá Alápinni òòṣà fúnra wọn, èyí olóyè àgbà Ṣéhù Abdulrasheed Adémọ́lá bí wọ́n ṣe ṣàlàyé pé eégún tí tó jẹ́ eégún ilé Alápinni nìkan wọ́n ní 11 ni, tí ò wá mọ́ àwọn eégún míì tí wọ́n kàn ya. Alápinni ní sọ ìgbà tí ní oyin ń ṣe gbogbo ètùtù tó yẹ, àwọn ni wọ́n á gbé gbogbo ẹbọ tó tọ́ ṣáájú àsìkò tí a ṣọdún eégún gbogbogbò. Eégún kankan ò sì lè jáde láì kàn sára sí Alápinni. Àpètàn oyè wọn náà ni Alápinni òòṣà, alákòóso gbogbo òrìṣà tí ń bẹ nílé Ọ̀yọ́. Ní ti Málékè tí a sọ wípé oyè ọ̀hún kò sí ní inú oyè mọ́, àmọ́ eléyìí tí wọ́n tún fi padà rọ́pò rẹ̀ nígbà tí wọ́n dí Ọ̀yọ́ àsìkò yìí, èyí ò tí ń ṣe Àgọ́dọ̀ Ọ̀yọ́ ní tí ń ṣe Ọ̀yọ́ ìsìn, òun ni oyè Aṣípa. Mo ti mẹ́nuba àwọn ìran àwọn tí ń gbé oyè Aṣípa yìí. Àmọ́ ní àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn Ọ̀yọ́mèsì 6 ni wọ́n wà tí ikú bàbá Yèyé Aláàfin tí wọ́n jẹ. Oyè Aṣípa ó jẹ́ oyè tí ó ṣòfò ní àsìkò yìí. Àmọ́ nígbà tí oyè ọ̀hún ò tí ì ṣòfò, ṣe mọ̀ wípé bàbá ńlá wọn náà, èyún Ọ̀já akíkanjú ọdẹ ni. Nítorí náà oyè àwọn ọdẹ Aṣípa ọdẹ, wọ́n ní Aṣípa ọdẹ gan-an, ó ní wọ́n àpèlé oyè yìí tó di Aṣípa. Àwọn náà sì jẹ́ akíkanjú. Tí ẹ bá wá wo àwọn méjèèje yìí, ẹ jẹ́ ń pè wọ́n méje. Àpá ẹ má gbàgbé pé mo ti mẹ́nubà pé 6 ó ní àwọn oyè tí wọ́n sì wà lórí ìjókòó báyìí, tọ́lọ́ á sì jẹ́ kí gbogbo wọn ó pẹ́ nínú àlàáfíà ara láṣẹ Ìdùmarè. Àwọn 6 ọ̀hún ó ní wọ́n sì jẹ́ Ọ̀yọ́mèsì. Ẹ wá wò pé kí ló bí orúkọ Ọ̀yọ́mèsì tí à ń pè wọ́n yìí gan. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn àgbà ṣe pé níbi tí àwọn méjèèjì ti jókòó, mo ti mẹ́nuba iṣẹ́ tí ọ̀kọ̀ọ̀kan wọ́n ṣe. Ẹ rí pé kò sí èèyàn lásán, kò sí èèyàn kúẹ́kúẹ́, kò sí èèyàn díẹ̀díẹ̀ nínú àwọn olóyè yìí. Kò wá sí bí ọ̀rọ̀ ọ̀hún ṣe fẹ́ dojúrú tó, kò sí bí ọ̀rọ̀ ọ̀hún ṣe fẹ́ le tó, tí ẹnìkan nínú àwọn méjèèjì yìí tí ò ní rí èsì fún. Pé kò sí ọ̀rọ̀ tí ẹ wà kó dé òdi Ọ̀yọ́ tẹ́ ẹ̀ ní gbé sí. Kò sí ọ̀rọ̀ tí yóò dọ́dọ̀ wọn bó ṣe lè wù kí ó yí ti pẹ́ǹtì náà tó tí ò ní lé sí. Òun ni wọ́n ṣe ń pè wọ́n ní Ọ̀yọ́mèsì. Àwọn àgbà ìlú
tí wọ́n mọ èsì gbogbo nǹkan tí wọ́n sì máa tò bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ má sì gbàgbé bí wọ́n bá bi iṣẹ́ wọn ò ní afọbajẹ àti olóyè àgbà, àmọ́ yàtọ̀ sí pé wọ́n jẹ́ afọbajẹ, wọ́n tún ní àwọn iṣẹ́ eléyìí tí àti mẹ́nubà lọ́kọ̀ọ̀kan tí ọ̀kọ̀ọ̀kan wọ́n ń ṣe. Ibi tí a ti wá ṣẹnu ní déédéé síbí lórí ètò ìṣẹ̀dálẹ̀ fún tòní rèé. Mo lérò wípé ẹ ti láǹfààní láti di nǹkan tàbí èkejì mú. Ẹ ti mọ̀ wípé orúkọ oyè ọ̀kan pàtàkì lára àwọn Ọ̀yọ́mèsì yìí, èyí akíkanjú yìí, ni akínikú, akíndójú ikú, kì í ṣe akínikú tí púpọ̀ èèyàn ń pè é. Ẹ ṣe ìpàdé mi àti yín tún di ní ọjọ́ míì, ọjọ́ ire. Èmi àwọn ọlẹ́mi ò ní bá wọn lọ ilé ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ tó lọ tí ò dé sálẹ̀ odò. Èmi ni màá lọ gbogbo ẹ̀yin èèyàn rí ẹ̀yin èèyàn yẹ̀yìn olólùfẹ́ èdè Yorùbá pàtàkì tí ẹ̀ ń fẹ́ wa, tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà yìí náà ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ míì, ọjọ́ ire. Ẹ má gbàgbé láti bá wa tọ́ kálẹ̀ ní gbogbo, ẹ dákun kí àwọn tí wọn ò láǹfààní láti mọ̀ nípa ètò yóò fi lè mọ̀, kó má bàa wá di wípé wọ́n á máa mọ̀mú lómú ọwọ́ nǹkan tí ẹnìkan sọ wípé wọ́n wípé ni wọ́n á wà á máa mú kiri. Kíní sì ń fa ọ̀pọ̀lọpọ̀ àkùdé bá èdè wa, bá àṣà wa, torí kò ṣe àmọ̀ wípé ìlànà àkọ́kọ́ tí wọ́n fi ṣe àkọsílẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tí àwọn àgbà òpìtàn yìí gán kọ kò ní àmì púpọ̀ nínú àwọn iṣẹ́ tipẹ́tipẹ́ ìní ò lámì. Àìsí lámì rèé, akínikú, 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 lẹ́tà kan náà ni àmì ohùn òní ó ṣe atọ́ka bó ṣe yẹ ká pè é. Bá àbá wá gbìyànjú ká ṣe iṣẹ́ ìwádìí pàtàkì bó o láṣẹ mọ tó tọ́ tàfi ní máa pèpèpèpè lọ. Ẹ ṣeun ẹ̀gbọ́n mi pàtàkì, ẹ kí wa Adélékè Bẹ̀kẹ́lẹ́ Adéníyì, ẹ lọ́ba mi òkè ní tó èèyàn ń gbìyànjú ni. Ọ̀jẹ́ṣínà láti ìlú Brazil, ẹ máa ṣeun. Olùkọ́ adúpẹ́ nígbà gbogbo fún àwọn ọ̀rọ̀ rẹ, ẹ ṣeun púpọ̀. Èmi náà mọyì yín, mo mọyì ìfẹ́ yín. Ṣàlàáfíà lẹ wà nílẹ̀ Brazil o, ẹ kú ìgbádùn. A kí gbogbo èyí tí ẹ ti darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí i, ilé yá lọ díẹ̀díẹ̀ náà nù. Ẹ dákun ẹ bá wa tàn kálẹ̀, ẹ jẹ́ káwọn èèyàn ó mọ̀ òótọ́, káyé pe ìpèkúpè, káyé mú òmù lómù. Ẹni tó pa kínikú kò jẹ̀bi ìtóbi ó ṣe rò pó jẹ́nu. Àmọ́ bí èèyàn bá wá ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀, àwọn ni wọ́n lè ṣàlàyé pé ilé wa rèé, ìta ń jẹ́ ilé wa nù. Èèyàn mi lẹ́nì ìtì ń jẹ́ gangan rèé. Pẹ̀lú eléyìí ni a fi dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa Báṣọ̀run olóyè àgbà Yusuf Ayọ̀ọ́lá Akínadé Láyínká one, àti bàbá wa olóyè àgbà Abdulrasheed Shehu Abdulrasheed Adémọ́lá tí wọ́n jẹ́ alápínì òòṣà ti ilẹ̀ Ọ̀yọ́, wípé wọ́n ṣe wọ́n fún àgbálẹ̀ wa. Agbárí àgbáyé àgbà tí ó tòlú àgbà tí ó tòlú ṣe òní pẹ́ kò ní tán lẹ̀ láṣẹ Elédùmarè. Gbogbo wa náà láti dàgbà re ládàgbà yìí àní dàgbà yẹ̀yẹ́. Ìpàdé wa di ní ọjọ́ míì, ọjọ́ ire. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi, Alákàsùwèdè ń dágbére fún yín pé ká tún máa fi rẹ pàdé o lọ́jọ́ míì, ọjọ́ ire. Ire lójú owó rí, ire lójú wa ò máa rí o. Ẹ ṣeun púpọ̀.